torí tí n bá sọ pé mo ti dé mo ní kẹgbà pé mo ti dé ṣèkìṣẹ́kì mo ti dé ságbolé Fuji èyí tó dára kẹ́yàwó ẹ̀kọ́ mamia ò Ṣèkí ológìní ti dé gbogbo èkúté lé alright ẹ paramọ́ ò ti rí ìṣà àtẹ́mà mi yé pariwo àtọ́ máa sọ pé ó lẹ́gbà ó ti lọ náà ń wí àní tó bá sọ pé ó lẹ́gbà mo ló ti lọ náà ń wí tó bá dẹ̀ wá sọ pé kókó ọmọ àwọn abága o padà sẹ́yìn òun ṣá ní túmọ̀ yẹn èmi tún ti dé látúndé mi àkànní ó ti rí ṣàtàmà tàmí àsáàrí àfẹ́ ṣáínà orúkọ mi ni Alhaji Shakirudeen Ọlátúndé Àkànní Shaky Labaika ní gbogbo èèyàn mọ̀ mí sí. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ music ní December 1979 ní gbogbo time yẹn mo lè sọ pé Shina Àkànní àjọ wà Alhaji Adéwálé Àyùbá àjọ wà àárín yẹn náà Obesere àárín yẹn náà lòun náà wọlé gẹ́gẹ́ bí mo ṣe wò àti pé bí mo ṣe wà nídìí music yìí a kì í bá yúmi dùn mí Alhaji Sikiru Ayinde Barrister #1 ni he is the Fuji creator káàkiri gbogbo àgbáyé kálàó tó jáde èmi ti bẹ̀rẹ̀ music before him ó wà lábẹ́òkúta òkè ìgbórè ni mo wà òkè gúnyá lòun wà ní 1990-91 Alhaji Tajudeen Akande Tyson Wonder àṣìjọ ṣe competition náà pín gbà yẹn kálàjì Barrister tó kú Alhaji sọ̀rọ̀ kan mo máa ń jẹ́ kó wà ní ọwọ́ òsì mi wípé tó bá wà nípò kó rọra ṣe pé n tó ń pè ní ìràwọ̀ ìgbéraga gangan ló ń jẹ́ ìràwọ̀ but ó kàn ya èmi lẹ́nu pé irú nǹkan yẹn lè ṣẹlẹ̀ látọwọ́ Alhaji Wasiu Ayinde láti disrespect Alhaji Kollington Ayinla kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ rárá kò yẹ kó rí bẹ́ẹ̀ torí Alhaji Wasiu Ayinde wọ́n jẹ́ nìkan tó jẹ́ pé àwọn olóyè kan máa pè ní ṣàwòrán kó tó balẹ̀ á máa ró ni wọn ti allow any stain from any musician. Mo máa wo ìṣiṣẹ́ mo orí Alhaji Barrister ni mo tẹ̀lé but tá bá sọ̀rọ̀ nípa behaviours ìhùwàsí mo kó Alhaji Kollington Ayinla jẹ gan nǹkan tálàjì ò ní jẹ kò ní fi run mú but kí ni ìtumọ̀ Alhaji ń pè yín láti lè kí pé báwo ni o kí ní kan ẹ̀ tí ìmọ̀ nǹkan tí wọ́n fẹ́ sọ ẹ̀ resist call wọn so tó bá jẹ́ mi náà ni mi ò ní lọ because tí n bá wà níbẹ̀ tó bá fọ́ọ̀rin mọ́ mi lórí àbọ̀ṣe wọ́n á béèrè pé talent tó invite ẹ̀ wá Orísun l'Obesere jẹ́ fún Paso kò yẹ kó gbàgbé ẹ̀ awuyewuye tó bá fi lè lọ nídìí Fuji wọn ò ní gbọ́ Fuji mọ́ nǹkan tó fà á tí Fuji tó sì fi exist dè ní nìyẹn nípasẹ̀ èmi ò gbà fún wọ ìwọ ò gbà fún mi tó ní èébú ò bá lọ nídìí iṣẹ́ Fuji wọn ò lè gbọ́ Fuji mọ́ kì í ṣe pé bóyá àwọn kan náà ní gbọ́ mọ́ gbogbo Fuji wọn ò ní gbọ́ mọ́ nígbà tí mò ń play lọ́wọ́ mò ń play lọ́dún kan náà mò ń play ìyàwó lọ́wọ́ mò ń kọrin fáwọn oníyàwó bí mo ṣe rí ìyàwó àbúrò mi yẹn nìyẹn ìyàwó àbúrò mi yẹn ṣẹ̀ṣẹ̀ kù mo ṣe bẹ̀rẹ̀ sí kí nìyẹn n bá bẹ̀rẹ̀ sí kọrin òkú mo dẹ̀ bẹ̀rẹ̀ sí sunkún àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pariwo gbà orin òkú ẹni tó dé lásìkò tó jẹ́ pé orin òkú ni mò ń kọ kò mọ bí orin òkú ṣe wáyé kò mọ nǹkan tí mo rí tí mo fi ń kọrin òkú tẹ́ bá wò dáadáa ojú ẹsẹ̀ Wasiu Ayinde òun l'Obesere tó gòkè o dúdú ni Wasiu Ayinde tó gòkè dúdú l'Obesere tó gòkè ṣó di eyín tí ò bá sí misunderstanding láàrin dúdú pẹ̀lú Wasiu Ayinde Obesere ò lè rọ́nà ń bẹ̀ láìláì. I love Paso, I love Saheed Òṣùpá, I love Alhaji Wasiu Ayinde, almost all of them. But my own musician lọ́mọ tèmi nífẹ̀ẹ́ sí jù láyé mi o Màláíkà ni o mo nífẹ̀ẹ́ sí torí mi ìfẹ́ mọ̀ bó ṣe rí bí mo ṣe máa ń ṣe ló ṣe máa ń ṣe dọ̀bálẹ̀ ní everybody.